You meet people, your classmates from primary school, secondary school, university days. You meet them, you meet other people, you meet people of like minds, you form a bond. There are people that met on social media and it has led to marriage. There are people that met on social media that some people were looking for the fruit of the womb and they have all sorts of issues, fibroid, ovarian cysts. One way or the other, one connect mo doctor kan ó gbà wọ́n là. A rí àwọn olùgbọ̀n lórí social media yìí, ibẹ̀ náà ti rí surrogate wọn tó bá wọn gbọ́mọ, ibẹ̀ náà ti rí egg donor tó fún wọn ní egg tó lè gbé síkùn. You know, there's so many things that you can get on social media. Tá bá wá sọ social media lórí page ìwà tó bá ń wù òun ló máa reflect. Alákùfò, I still want to meet you one-on-one. Torí alákùfò tó ń jẹ́ yẹn, ìlú kan ló ń jẹ́ Àkùfò ní Ìbàdàn. Ẹgbẹ́ ibẹ̀ mo ti gbé bẹ̀ rí nígbà tá a wà ń kékeré, and that is just the reason. Kí ọmọ ajá alákùfò, you know, that is good. It's either you are from that place or that area in Ijokodo, Apete area. That's just the reason. Anyway, to cut the long story short, I just want to tell you today, so many people know more me. They come and read me on the social media ni. And I Adebimpe, personality ni mo ní. Àwọn míì ní dual personality, àwọn ní oríṣiríṣi personality. You understand? The fact pé mo lè jẹ́ comedian, tàbí mo lè jẹ́ doctor, tàbí mo lè jẹ́ nurse, that is just change in kini. But ẹlòmíì personality dual personality is, and there are various personality disorders, which is a mental health issue, you know. But you see me, it is what you see that you get. And I would like to tell you my story. Fún àwọn tó jẹ́ wípé wọn ò mọ̀ mí, àbáwọn tó fi pé àwọn mọ̀ mí, bí mo ṣe rí gbogbo yín lórí bí yín sí, mi ò mọ̀ yín. Mo ń kí yín, ẹ̀ ń wá. Tẹ́ bá ti rí pé mo ṣe síta, ẹ̀ wá. Àwọn míì á kọ nǹkan sí ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú gbogbo. Àwọn míì á wá type. Ẹlòmíì á wá type nǹkan burúkú, even bá sọ̀rọ̀ nǹkan burúkú. Ṣùgbọ́n ẹ̀kọ́ ni mo fẹ́ kí gbogbo wa ká máa kọ́ lórí social media. Èmi dẹ̀ learn ní gbogbo ìgbà. One, màá fi mark tó wà níbí ìhàn mi. Fẹ́rí mark tó wà níbí is my birthmark. Ṣé ti yẹn birthmark mi? Ìkan nínú àwọn tájìjọ ń ṣiṣẹ́ lánàá lálẹ́ ó sọ fún mi pé no Saturday, what's happened to your face? Money are nothing. Money where? Only here. Money haven't you? Don't you know? Notice it before. Money timbo is ọdún méjì. Money no, I've never seen it. Money, have you seen me use powder or makeup to work? Only no. Only I just saw it. Money is that is the mark that made me unique among all Homo sapiens, among all human beings. Ìgbà míì á disappear ẹ̀ ní rí. Ìgbà míì á tàn yóò ẹ̀ rí. Àwọn irú àwa ọmọ bẹ́ẹ̀, right? Ó ní àwọn nǹkan kan tó jẹ́ wípé Ọlọ́run máa ń fẹ́ ká ṣe. Irú àwa mi ò dẹ́rù bàyàn kankan o, mi ò jẹ́ pé ra mi ní tí ì jẹ́ o. Ẹ dákun, oníkálùkù náà ló ní uniqueness tiẹ̀. Not only with the birthmark, Ọlọ́run mọ̀ gbé birthmark tèmi síbí kí ẹ lè rí ni, àti pé n tó jẹ́ ẹlòmíì ò rí rí.
ẹlòmíì ò rí rí ẹ wò nínú gbogbo ẹni tẹ́ ń tẹ́ ẹlòmíì ò rí rí mi ò ń lo makeup mi ò ń sábà ń lo àfi tí n bá fẹ́ jáde but ìgbà míì á parẹ́ ẹ̀ ní rí ìgbà míì á tán yòó ẹ̀ rí ó ní reason tó fi rí bẹ́ẹ̀ ó ní reason tó fi rí bẹ́ẹ̀ gbogbo yín náà lẹ́dẹ̀ ní uniqueness ti yín tí èèyàn bá ti ṣe feasibility report ilé ayé ẹ̀ tó ti mọ nǹkan tó máa ń work fún òun tó ti yé yín mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ ni o tó ti mọ nǹkan tó máa ń work fún òun tó ti yé yín nǹkan á máa lọ imperceptible ṣẹlẹ̀ ẹni tí gbogbo nǹkan wá ṣe yá bó ṣe ṣe yá yẹn bẹ́ẹ̀ náà ló ṣe máa lọ but imperceptible díẹ̀ ṣé ti yé yín ẹ kò lè bá nípa èmi láàrin àwọn méjì ní eléyìí ti ṣe báyìí eléyìí ti ṣe báyìí thank you more grace mo ṣe gbọ́ tó sọ̀rọ̀ lórí ìdálá ẹ má fira yín wéyàn kankan everybody ló ní uniqueness tiẹ̀. I was born on the 21st of December 1966 ọjọ́ birthday mi ló yẹ kí n sọ fún yín but ìgbà míì máa ń wà tí ọ̀rọ̀ máa ń wà ìgbà míì máa ń wà tí ò ní sáyè láti sọ̀rọ̀ yìí mo unique kan mo dẹ̀ yan kékeré nínú ẹ̀ bóyá díjẹta àbíjọ́ wo nìyẹn bí wọ́n ṣe bí mi bàbá mi sì jẹ́ doctor nígbà yẹn doctor of philosophy not a medical doctor ìyá mi ní A-levels nígbà tí wọ́n bí mi right mo sọ fún yín I don't know but àròbá ni mo bá bóyá ó rò lé ni mi ò mọ̀ bóyá kì í ṣe òrò lé èmi ò ṣe kọ̀ọ̀kan fún àwọn ọmọ mi kò tó ní àwọn nǹkan míì tí ẹ̀mí mímọ́ ní ṣe báyìí oníkálukú ló mọ àna ara tí òun gbà wọlé ayé the reason tí wọ́n fi ń pè mí ní ọmọ parí ọlá bàbá mi gangan ló sọ mí lórúkọ yẹn Adébímpé ẹ̀gbọ́n bàbá mi ló sọ mí ní Adébímpé ọmọ parí ọlá bàbá mi ló sọ mí ní ọmọ parí ọlá orúkọ tó dẹ̀ máa ń pè mí nìyẹn títí tó fi jáde láyé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ìjìnlẹ̀ he was a professor Ojoku. Now when I was born wọ́n lọ gbé kókò sílẹ̀ ó fi omi kékeré sí omi kékeré ó kó oríṣiríṣi ewé 21 I don't know the ewé wọ́n kó síbẹ̀ wọ́n dáná sí wọ́n gbé mi síbẹ̀ I don't know for how many minutes but wọ́n ṣàṣọ pé àwọn ewé yẹn wá ń sun omi wọ́n ní wọ́n ṣe gbà tó àsìkò tó máa gbé mi kúrò ńbẹ̀ ewé yẹn náà wọ́n fi wẹ̀ mí I don't know what it means but as life goes on and I walk through the path of life I realized that forgiveness is my virtue and I never harbor bitterness. Ìyẹn ò ní pé kéèyàn báyàn ṣe irú eléyìí tí yín ká ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mi ò lè bá ṣe ṣùgbọ́n God forbid bad thing tí n bá rí tó fẹ́ jì sí kòtò màá yọ màá dẹ̀ máa lọ tó bá ń lébi pẹ̀lú thank you mi ò tiẹ̀ ní wẹ̀yìn ẹlòmíì abáyàn jà tó bá ríyàn tó fẹ́ àtúbọ̀ tí sí kòtò yẹn is not my own virtue individual differences ni right individual differences now mo bẹ̀rẹ̀ sí ní dàgbà ìyá mi àti bàbá mi ẹ ṣe Èrèlú wọ́n jà wọ́n pín àwa márùn ni wọ́n pín àwa èmi wọ́n pín síbi sọ́dọ̀ bàbá mi wọ́n pín àwọn kan wọ́n pín wa sọ́dọ̀ ìyá wa as time goes on ní kóòtù di o kóòtù ló pín wa o
as time goes on ọkọ àtìyàwó àmọ́ bó ṣe parí ìjà wọn wọ́n tún wà together again. ìyẹn ni téèyàn dìgbòlẹ́gún babalábá tó bá dìgbòlẹ́gún tèmi aṣọ ẹ̀ á fàya mi ò kí ní bad mind síyàn ìyẹn ni mi ṣe ń bá yàn jà ṣùgbọ́n tí n bá ń bá ẹ jà tó o bá ní o fẹ́ dojú kọ mí sẹ́ láti bá mi jà gbogbo okun ara mi ni màá fi bá ẹ jà ń gbà yẹn torí ìwọ lè máa rò pé ìjà kékeré ló fẹ́ bá mi jà kò tèmi á gbé níjà ńlá fún ẹ mi ò kí n bá yàn jà. As time goes on àdàgbà a lọ school a ṣe àmọ́ I got married. So many things ni mo kàn fẹ́ kẹ́ kọ́gbọ́n nǹkan kékeré nínú ayé mi. Mo marry ní May 11, 1991. Mo bí ọmọ ní June 1991. Along the line, ọkọ mi àtàbúrò ẹ̀ wọ́n máa ń jà. Wọ́n máa ń jà gan. So this particular day, wọ́n wá jà, mo wà ń bẹ̀. A jọ lọ kí wọn ní ìjà náà ṣàtúwá. Bá ní kí ló máa ń ṣẹ̀yìn iná? Ẹ̀yin méjèèjì, ẹ jẹ́ máa jà. Bí ẹni wípé kì í ṣe bàbá kan náà ló bí yín. Dúró jayé làwọn méjèèjì ń jẹ́. I don't know anything. Wọ́n fi hàn mí ní ọmọ. Wọ́n bá gbé náà mú. That is just one statement tí mo sọ pé ẹ dẹ̀ máa jà bí ni pé kì í ṣe bàbá kan náà ló bí yín. Kí ló ń ṣe yín gan? Mo dẹ̀ báàgì mi. Mo kúrò ń bẹ́ẹ̀ tèmi. Wá bá mi lé o. Ó sì máa jàjẹ́ ẹ lọ. Òun lọ ń tèmi nìyẹn. Mi lè jẹ́ kí gò kaba mi. Mi lè jẹ́ kó mi gbígbóná dàlù mi lára. Òun lọ ń tèmi. Not knowing that pé statement tí mo sọ yẹn wọn ń sọ orú ẹ̀ èmi ò mọ̀ mo ṣáà rí lóde ìran gbogbo ẹ̀ ṣáà ń gàrẹ̀ rẹ̀ ìyá Dáre ló sọ ìyá Dáre ní kíní kan ta ló sọ fún èèyàn kan ló sọ fún báwo ló ṣe mọ̀ ìmọ̀ kankan mo kò sọ tèmi ni. Wọ́n bá bẹ̀rẹ̀ ogun ẹ láti pè ní ó láti wá sọ bí tóun ti gbọ́ story yẹn so wọ́n ṣàpè bàbá Dáre wọ́n wá pè láàárọ̀ jọkọlọ láàárọ̀ kùtùkùtù bí aago 6 àárọ̀ wọ́n ti dáná gbálẹ̀kùn pẹ́pẹ́pẹ́pẹ́ ó yẹ bàbá Dáre ó má bọ̀ gbogbo àwọn fámìlì ti pé ó láti wá sọ kìnìkan mo ṣáà jáde nílé 1 hour 2 hours 3 4 5 6 7 8 9 10 11 kí ló dé kò dẹ̀ tí ì sí mobile phone ṣàǹfàdúrà ràn lọ́wọ́ ibi tó mú lọ tọ́lọ́ ń jẹun dé láyọ̀ àtàlàfíà àdẹ̀jọ́ máa ń jẹun pọ̀ ni kò dánìkan jẹun àárọ̀ kò dánìkan jẹun ọ̀sán gbàtẹ́bí ń pa mí kò gbọ́ ọmọ kékeré dání. This was 1993 to be precise. So ó bá ṣáà dé gbà tó dé ibi àti máa pẹ́ máa ìdí àǹkan kan bẹ́ẹ̀ ṣá ló bá ní kí n gbé oúnjẹ wá mo ní mi ti jẹun tèmi mi kì í gbé wá but mo ṣàṣègbè síbẹ̀ náà mo àṣàbẹ̀ ẹ̀jẹ̀ yìí náà aṣáàjọ ń ṣeré ló bá ní my dear mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ mo fi béèrè lọ́wọ́ mi lọ́wọ́ mo fẹ́ kó sòótọ́ fún mi ọmọ náà mo ti gbọ́ ó ní ta ló sọ fún ẹ pé èmi àti lágbájá ìyá kì í ṣọmọ bàbá èmi kàn ká scope ni oníṣẹ́ kì í ṣọmọ bàbá ni ó náà mo bàbá ni wá ó yà so intelligent máa jẹun lọ tún gbà mí mọ́ mo ní mi jẹun mọ́ ní ọ̀rọ̀ tó bí mi yẹn lágbára ṣé ẹ̀ kì í ṣọmọ bàbá ni bá ní jẹ́ kó o ṣì jẹun tán tí jẹ́rìí sí mo gbé ráìsì iwájú ẹ̀yìn báyìí mo kàn fling abọ́ yẹn dànù ni you tell me today. Am I not part of this family? Kí ni nǹkan tó wà bẹ́ẹ̀? What is so secretive of this issue? Ẹ ló wá ní ọmọ bàbá láwọn ọmọ bàbá lẹ́kọ̀ọ́ láwọn tó kọ́ láwọn sọ fún mi náà ẹ̀gbọ́n àtàbúrò
ẹ̀gbọ́n kú wọ́n wá ṣúpó fún mo ní ṣé yẹn wá ní lẹ́ẹ̀pọ́n gẹ̀dẹ̀ bí àkìsà ní Ondo state tá a ti wá ìgbà yẹn ṣé wọ́n ti pín state ìtẹ̀lé rántí mo ṣàmọ̀ wípé àwọn ìtàn tá a bá nígbà yẹn ní pé even tí ẹ̀gbọ́n ò bá bímọ wọ́n á ní kí àbúrò kó lọ bá àyàwó ẹ̀gbọ́n sùn ọmọ tíyàwó ẹ̀gbọ́n bá bí àbúrò kan ló ní ẹ̀gbọ́n ló ní that is ibi story táwa tún gbọ́ dé ní so gbogbo gẹ̀dẹ̀ tẹ̀ ń kún lákìsà yìí èmi ò rí bẹ́ẹ̀ ó bá ní I'm sorry I'm ṣekúkú bàbá aṣáṣù. I felt a little bit betrayed that something that is big deal to them is not big deal to me. And when I made that statement, I made it the way my heart was at that point in time. And that was it. Some of my words might be annoying, provocative, not nice, but that is my heart. And that is why I always say, in only fault in you, your feelings in you, only fault in you, your value judgment in you. Bimushiri at that point in time, Ologbon lo ma ye, kò ní yellow mi púpọ̀ lára àwọn ẹ̀yin tẹ́ wò mí bíbá. Fast forward, we were in a car traveling, and the car somersaulted, and it became of blessed memory. I had my child, and all the robodinos that comes with widowhood. I was only 26 plus at that time, and that was how I started living my life. So, because of his death and everything that surrounds the widowhood and everything like that, so there was animosity between the two families. So, and we never rira for a very, very long time. In fairness to them, they came looking for me on 4 occasions. 3 of the 4 occasions were Rimirara. But in 1999, when I founded my NGO, which was called Center for Women Advancement and Development, radio stations, newspapers, they came at the commissioning of my NGO, and they got me talking about what I want to do in my NGO, where I want to get the funding, how I get the funding, all orishirishi stuff. But one that stood out for me was Galaxy Television in Ibadan. So Galaxy Television came. They came with all their camera crew and everything, and they came to interview me in my rented apartments. And this girl that did she was the one that interviewed me. She was working in Galaxy at that time. To she oleku ejare. To o plumpy by biti mi by. O gogo ni ìyàwó. Mo ti gbàgbé orúkọ. O sha to she oleku yẹn. She was the main star, the main female star. To jẹ́ pé ìyàwó bóyá girlfriend ẹni tó wọ́n ṣá, òun ló ṣá ṣiṣẹ́ Galaxy nígbà yẹn. Actress ni nǹkan tó ń ṣe ń sìn to interview me. So he stood out, and the interview went viral nígbà yẹn on TV. Exactly. So my in-law nígbà yẹn ń wá rí Ìbàdàn làwa wà, Ìbàdàn náà ti ń ṣe ń ta tó ṣe Àṣàkẹ́
Yes, you know, tó ṣe Àṣàkẹ́ olówó interview mi Galaxy Television ló ti ń ṣiṣẹ́ Fèyíkẹ́mi àǹtí mi ẹ mọ̀ olówó interview mi ní ilé mi ní Ìbàdàn and wọ́n so ṣe dáadáa because ibi tí mò ń gbé ibi kọ́ ni mo níbẹ̀ but ibi tí mò ń gbé was a big compound so bí wọ́n ti kọ́kọ́ fún wa ní preview o nta máa ṣe so wọ́n ti so bọ́n ṣe ń wọlé èmi ń jáde you understand wọ́n ṣe ní ká ṣe nìyẹn so ó showcase gbogbo compound yẹn ẹni tó bá wò wọ́n máa rò pé mi mo ní compound yẹn wọ́n wá kí mi Àṣàkẹ́ kí mi hello ma ẹ pẹ̀lẹ́ ma ẹjọ́ ṣẹ́yìn ní madam Adébímpé dúró jayé Alasoadura mo ní àìlè yín náà là ń bọ̀ mo ní mo dẹ̀ ń jáde ní o mo ní but ó ní ṣé wàá ní fún wa ní audience ni mo ní màá fún yín ní audience ó yẹ máa bọ̀ nínú sitting room bí mo ṣe mú àwọn camera crew yẹn wọlé nìyẹn wọ́n jókòó mo serve wọn ní drink èmi náà jókòó wọ́n wá bẹ̀rẹ̀ sí ní interview mi wọ́n ṣe detailed interview right from my birth àwọn nǹkan tí mo ti sọ fún yín ṣáájú yìí thank you Fèyíkẹ́mi Abọ́dúnrìn so àṣà ṣe interview yẹn ó go viral despite the fact pé kò sí Android kò tí ì sí fóònù 9090 àwọn olówó ló ń lò ń gbà yẹn but wọ́n gbé àwọn TV stations wọ́n tún gbé sínú paper especially Tribune ó gbé so wọ́n rí lẹ́kọ̀ọ́ Èkó làwọn èèyàn ọkọ mi wà so after be about 6 weeks náà bá wá wọ́n wá bá mi ní ọ́fíìsì ṣàmùpá ti showcase ọ́fíìsì wọ́n ti show nọ́mbà ọ́fíìsì mi wọ́n ti mọ̀ 5 Lebanon Street ní ọ́fíìsì mi ní Ìbàdàn so wọ́n wá wọ́n ti èmi ti wà nínú ọ́fíìsì mi ní receptionist ní wọ́n bá mi pé àwọn kan máa wá mi ẹ̀yin ní èdè kí wọ́n dáadáa ìpẹ̀lẹ́ kìnnìkan àjọ sọ̀rọ̀ so ibi tá a ti kọ́kọ́ ní after tí mo ti kúrò lọ́dọ̀ wọn láti 1993 first time tó máa rí mi dáadáa nìyẹn adé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò sí much kò sí Android tá a lè fi sọ̀rọ̀ kò sí nǹkan kan you know so ju fóònù lọ nígbà yẹn dẹ̀ ní tó bá máa gba Nitel wàá ní ṣégi owó but gbogbo àwa ta 5 Lebanon Street yẹn àwa bíi bóyá bíi 20 offices ló wà ń bẹ̀ tá a gbà bẹ̀ so àwa ní prepaid phone tó yẹ pé a máa ń fi card sí àwa la lè pè yàn àwọn èèyàn ò lè pè wá you understand nígbàgì ṣé àwa la lè pè yàn àwọn èèyàn ò lè pè wá so letter email làwọn èèyàn so computer center wà ń bẹ̀ so tí n bá fẹ́ wo email mi màá lọ síbẹ̀ ṣe so 1999 yẹn so 2000 ni contact mi pẹ̀lú èmi àti àwọn late husband's family mi now fast forward nígbà yẹn náà la ríra gbẹ̀yìn fast forward to my coming to Ireland wọn mọ̀ pa wá wọn gbà tí mo máa wá sí Ireland mi sọ fún yàn kankan mo kàn mú ọmọ mi because all difficult èmi ni mo kọ́kọ́ ní visa you understand visa tí mo dẹ̀ gbà àwọn tó bá mi fi ilẹ̀ okay mo lọ sí Ekiti state mo ṣiṣẹ́ ń bẹ̀ mo ṣe mo mọ̀ that's for another story entirely but àwọn nǹkan tí mo fẹ́ mú jáde òun lélẹ̀ nígbà tí wọ́n ṣáà máa ṣe visa mi wọ́n ṣètò ọmọ mọ́ so mo láti ṣètò ọmọ mi so I came to Ireland in 2023 my son joined me in 2020 in 2003 then my son joined me in 2005 so tí bá mistake ẹ ṣá mọ̀ pé 2003 2005 ni mo fẹ́ sọ so when I came in to the United Kingdom first sorry please ibẹ̀ yẹn ò ṣe skip torí mo máa sọ̀rọ̀ débẹ̀ náà I met this Calabar man on the bus and we eventually became friends and I got pregnant for him and I had the baby in 2003 okay when the pregnancy was 7 weeks
we discovered that I was pregnant in about 6 weeks. The 7th week báyìí ní Calabar máa ń gbógun dìde o. Bàbá wọn ní kó má fẹ́ dúdú kó má fẹ́ yan láti Yorùbá, Calabar ló má fẹ́. And I was 37 at that time. Ọ̀rọ̀ yà bí mi ó ṣe yarí nìyẹn o. Àṣọ ti rí ọmọ Calabar nìyẹn. Things can change. 6 weeks we were rejoicing. 7th week ó deny me. Òun ò foyún mọ́ o, òun ò ṣe mọ́ o. Kí ni mo fẹ́ ṣe? Mo ṣá adẹjọ́ ń gbé ni. Mo pack out kúrò nílé ẹ̀, mo lọ rent box room sí area Woolwich yẹn, Plumstead area. So mo lọ rent box room sí Plumstead area. Ṣẹ̀rí bẹ́yẹn eléyìí jẹ́ kí n kọ́kọ́ sọ ẹni ẹ má jẹun fún ní relevance mo chat block ẹ̀. Ibẹ̀ ni mo gbé box room ni mo pè o, box room. Ó kéré gan, mo ṣáà ń gbé bẹ̀ títí. Màá sunkún ẹkún títí tó yóò fi pé 12 weeks. Mi ò lè ronú kí ni máa ṣe, kí ni máa mọ̀, kí ni mo fẹ́ ṣe. Ìgbà tó yá mo ṣáà gbé passport mi, mo bá kọrí sí Nàìjíríà. Mi ò ní ìwé o, visiting visa ni mo ní o. Mo kọrí sí Nàìjíríà. Àti mo dé Nàìjíríà, mo sọ fún mọ́mì mi, àwọn tí wọ́n lè ṣe. Mo sọ fún mọ́mì mi nǹkan tó ṣẹlẹ̀, mọ́mì mi ní wọ́n ṣáà borí mi mọ́ra, wọ́n kì mí, wọ́n ṣe, wọ́n mọ̀. Wọ́n sọ fún mi, wọ́n ní, how old are you? Adébíyìnpé, mo ní 37 years. Wọ́n ní tó bá jọkùnrin ṣó ní má rí ni. Mo ní màá má rí, mọ́mì màá má rí. Mo ní kò sẹ́ni tó fẹ́ fẹ́ mi. Wọ́n ní kò sẹ́ni tó fẹ́ fẹ́ ẹ̀kẹ́. Wọ́n pọ̀ tó fẹ́ fẹ́ ò rí wọn ni. Mo ní mi rí wọn. Wọ́n ní òun náà rèé, mo ní ta ni. Wọ́n ní ìwọ náà ni. Mọ́mì mi ní Adébíyìnpé, fẹ́ ara ẹ̀. Ọkùnrin ni ẹ́, obìnrin ni ẹ́, má rí ara ẹ̀ lónìí olónìí la máa ṣe marriage. Ìyá mi gbé omi jáde, wọ́n gbé sínú kọ́ọ̀pù, wọ́n bù ú, náà èmi náà bù ú, náà máa ní ọ̀yà cheers. Àwọn méjì yẹn náà la wà ní yàrá táwọn àjọ ń sunkún ni o. Wọ́n ló ti má rí nìyẹn, ọ̀yà gbé mú, èmi náà mú, àwọn náà mú. And I moved on. Wọ́n ní kí n máa lọ, wọ́n ní má ṣe oyún yìí náà. Torí mo fẹ́ lọ ṣe, mo fẹ́ ṣe ní Nàìjíríà ni. Wọ́n ní má ṣe oyún yìí. The fact pé ẹni sọ pé bàbá òní kóun má fẹ́ Yorùbá, ṣó sọ fẹ́ ó ní ó tún òun ò tún fóyún, ó ṣáà má ṣe, ó ṣáà ti má rí ara ẹ̀. So bí mo ṣe gbé báàgì mi about 5 days later nìyẹn tí mo padà sí Europe. Bí mo ṣe dé airport, mo wá rí woman kan wọ́n pè ní ìyá Jubri ibẹ̀ òun náà ni mo kàn ṣáà rọmọ ẹ̀ tó ń sá kiri, mo ṣáà gbé ní Jubri come here. Èmi náà wá bẹ̀rẹ̀ sí ní bá ọmọ yẹn ṣeré. Mo wá béèrè orúkọ ẹ̀, ti gbàgbé nǹkan tó pè orúkọ ẹ̀, bọ́ ti ìyá Jubri tó bá rójú mi ó ṣe orí kan fún mi. Mo bá ní ibo lẹ̀ ń lọ. Mo máa ń gbọ́ nípa Island, but mo kò sẹ́ni tó rí lè fún mi ní clue dáadáa nípa Island. Mo bá ní Island ló ń lọ pé ṣùgbọ́n nítorí pé àwọn ò tí ì níwèé Island, London làwọn máa ń gbà wọlé. Kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀? Ló bá ní ó rí pé lóyún mo ní yẹn, ó ní ọkọ yín kọ́. Adébíyìnpé bá sáré kẹjọ́, bá rò fún mi ní ẹ máa bọ̀ ní Island, ẹ wá bímọ yín sí Island. Tẹ bá ti bímọ wọ́n máa fọmọ yín ní pálí, ẹ má bímọ sí London o, torí gbà yẹn wọ́n ti sọ pé ọmọ ò bá pọ́dún 10 wọn ní fún yín ìwé ní London. Tẹ bá ti bímọ báyìí ọ̀sẹ̀ kan ọmọ yín ti gba pálí. Ọdún wọn jàrọ ẹran yín o, ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ló wà. Ẹ ṣáà máa pera yín ní Irish born child, Irish mother, Irish kìíní kan. La bá bọ́ọ̀dù plane, mo gba nọ́mbà èmi àṣàbọ̀ọ́lẹ̀ mo kí àṣàsọ̀rọ̀, òun gba Island lọ, èmi gbà. Látijọ́ yẹn ni mo ti ń ronú Island. Ṣé gbogbo ogun tí mo gbé lọ sí Nàìjíríà ó lọ ní ti ẹ̀rántí pọ́kùnrin kan ò fẹ́ gba pregnancy mọ́. Wọ́n fún wa wèé, wọ́n fún mọ́ pálí, wọ́n ṣe kinní kan.
6 weeks after èmi ti yín tòótọ́ bí mo ṣe pè nìyẹn mo ní mo ready àti máa bọ̀ ó bá mi organize ní bí wọ́n ṣe máa wá gbé mi níbi báyìí mo ṣe dèrò island tí mo wọlé sí island was ọmọ náà bímọ nígbà tó ọmọ náà bímọ ọmọ náà kọ ọ̀fun níwèé ẹ̀jẹ̀ tó sáré sọ̀kọ̀ fún yín kí n tó wá sí island yẹn I have 2 options lẹ́yìn ìgbà tí mo ti meet ìyá jùbílì ni mo wá lọ bá mọ́mì kan wọ́n wà ní Bristol aládùúrà ni wọ́n àṣà lọ gbàdúrà ń bẹ wọ́n wá sọ fún mi wá lọ sọ fún mi ní ìwọ mọ́bí tí mo máa lọ nínú méjèèjì mo ní mo lẹ́nìkan tó sọ pé òun lè fún mi ní pálí tí màá fi lọ sí Canada mo dẹ̀ ní bí mo ṣe máa lọ sí Island wọ́n mi yẹn wá gbàdúrà wọ́n ní nǹkan táwọn rí níwájú mi ẹ kọ́ ẹ̀kọ́ o ẹ máa kọ́ ẹ̀kọ́ o ẹ dẹ̀ tún fídíò ìgbọ́ o wọ́n ní wọ́n rí ojú àwo àwọn fi ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní kò síbi tí n bá lọ nínú méjèèjì tí mi ò ní ṣoríire wọ́n ní ṣùgbọ́n kí n rò ó dáadáa kí n tó ṣù síbi tí mo fẹ́ lọ wọ́n ní nǹkan tọ́lọ̀ sọ fún àwọn ènìyàn kí n rò ó dáadáa àti mo délé mo mú pálí mi ẹ pé mo ní visiting visa 2 years ló wà ń bẹ̀ wá wò tí n bá lọ sí Canada àti máa lọ sí Nàìjíríà mi ṣàpípálí onípálí mo fẹ́ fi lọ sí Canada wọ́n dẹ̀ ti sọ fún mi pé ojú àwo ẹ máa tí wọ́n bá sọ vision fún yín ẹ rò dáadáa kẹtó ẹ̀ ń bá connect obìnrin yẹn sọ pé ojú àwo làwọn fi ń gbọbẹ̀ làwọn rí níwájú mi kò síbi tí mo máa lọ ní méjèèjì tí mi ní ṣoríire Canada rèé wọ́n fẹ́ fún mi ní pálí tí màá fi lọ ní ṣojú mi nìyẹn ó ní kí n wò dáadáa nígbà tí mo délé pálí náà máa fún mi tí mo máa fi lọ sí Canada kò síbi tí màá lọ tí mi ní ṣoríire kò sí bó ṣe jẹ́ màá wọ Canada nìyẹn mi but àti jáde nínú Canada yìí kọ́ pé kéèyàn máa lọ fòròfòrò ọmọ tí mo fi sílẹ̀ sí Nàìjíríà bó tẹ̀ sí jẹ́ pé ọ̀dọ̀ mọ́mí àti àbúrò mi ló wà ṣé mo ò fẹ́ rí iná mọ́ mi nìyẹn náà mo wá rántí ojú àwo làwọn fi ń gbọbẹ̀ that means pé what is yours is yours mo ní pálí tójú mi wà ń bẹ̀ ibi tí pálí tí ojú mi wà yẹn tó máa gbé mi dé ibẹ̀ ni mo máa lọ and that was how I chose Highland àti pé mo ti ní ẹni Ọlọ́run ti fi hàn mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ní ẹni tó ti fún mi ní information gbogbo Highland lọ́wọ́ mi and yours truly orúkọ tí mò ń jẹ́ ní London òwe oníwèé ni mo fi ń ṣiṣẹ́ nígbà yẹn àti mo fẹ́ lọ ṣe mọ̀ pé èèyàn máa nǹkan tó ṣe rí you talk to some people àwọn kan ní ẹ jẹ́ lórúkọ yín tó ní ID card orúkọ tẹ̀ ń jẹ́ bí tó ní ID card tó dẹ̀ yẹ pé ẹ̀yin náà lẹ̀ ń jẹ́ orúkọ yẹn àfọ́ọ̀mù orúkọ yẹn náà ni a ṣe gbogbo ẹ̀ ẹ̀yin ní kíní kan kíní identity yín ni tèmi kọ́ ni mò ń orúkọ tí bàbá sọ mí kọ́ nìyẹn mo ṣáà sùn mo bá lọ ra tíkẹ́ẹ̀tì plane mo ra tíkẹ́ẹ̀tì ní orúkọ mi ojú àwo làwọn fi ń gbọbẹ̀ yẹn ló ṣàn ló ń green sí mi lórí mo rà lórúkọ mi pálí mi gbogbo nǹkan mi ó ṣàjẹ́ ráì nígbà tá a dé Northern Ireland Belfast International tàbọ́lẹ̀ gbàrà mo ní kí n lọ gbé báàgì mi báyìí mo rà àwọn bíi 4 wọ́n ṣàn parí ìdán ṣe mo ṣe gbé báàgì mi báyìí wọ́n ní madam can you follow us mo ní àbádé kò yóò tẹ́ mú bí dé wọ́n ṣá step out kúrò níbi tí báàgì máa ń wà àrùn bí about few steps wọ́n mú mi lọ sọ́fíìsì kankan wá ní can we see your travelling documents please gallantly ni mo yọ jáde kí ni kan wá ń sọ fún mi lẹ́ẹ̀kan kásẹ̀ pé o ti fi orúkọ tó ń jẹ́ ṣé o máa ní pálí orúkọ yìí ò ní pálí náà mo ṣàṣe yọ pálí mi fún ọ nìyẹn wọ́n bá rí wọ́n fọwọ́ kàn so wọ́n ní who are you here to visit mo ní I'm just a tourist I have visited England I have visited the Wales I just want to visit Northern Ireland. My taxi is supposed to be outside. I have booked 2 nights here. After visiting Northern Ireland for 2 days, I would like to go to Scotland. I just want to visit the 4 countries that make up the United Kingdom. We are very sorry. You don't have to be sorry. You are doing your job.
ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ látẹ́gùn kan fẹ́ sí mi ni mo wá sweat imagine ká ṣe pé orúkọ tí mò ń jẹ́ ni mo lọ fi rà á mi ò ní ní passport wọn ṣẹ́ẹ̀kì kankan wọn bá máa tú ẹrù mi nítorí pé wọ́n á béèrè passport mi ò ní passport because it's a local flight but wọ́n kàn stop ní Belfast International fún wa mi mọ nǹkan tó ṣe Belfast City tó fi jẹ́ pé Belfast International ni gbogbo plane ń lọ sí ibẹ̀ ni mo lè ṣe taxi mi tó wà ń ta tí mo kó sínú ẹ̀ báyìí ó di lẹ́ẹ̀ Dublin City Center ló ti sọ mí and that was how I started living in the Republic of Ireland. Just through Yebimosha in June. I got to Ireland in March. Another story no ni. Gbogbo wa láàrin gbogbo wa. Wọ́n bá ní wọ́n lọ abato kemo, a lọ ja dúró ni. So, gbà tí àwa obìnrin ta lóyún, wọ́n kó wa sẹ́gbẹ̀ kan, àwọn doctors wọ́n tọ́jú wa. Wọ́n bá ní ká lọ tọ̀ ṣá, ká fáwọn specimen. Wọ́n bá pè mí sọ ibi kan. Wọ́n bá ní mo ní diabetic in pregnancy. Mo ní mo ti bímọ kan tẹ́tìlẹ̀ mi ò ní yẹn wọ́n ní so mi lè gbé bí tí gbogbo èèyàn gbé àwọn láti tọ́jú mi specially mi ò lè gbé hostel pé mo láti lọ gbalé wọ́n ní mi ìmọ̀ èèyàn kan bí wọ́n ní kí n má wọrí àwọn máa direct mi wọ́n ṣe fún mi nílé nìyẹn 1 week tí mo dé Ireland àwọn tó ti wà níbẹ̀ 6 months 1 year tó ṣì ń gbé hostel 1 week ní èmi Adébímpé tí mo fi gbé hostel bí mo ṣe gbalé bí mo ṣe ṣe gbogbo ẹ̀ so 1 week alone ni mo gbé hostel and things started happening imperceptible abẹ̀rẹ̀ sí ṣe wọ́n fún wa ní ìwé wọ́n declare wọ́n máa fún wa ní ìwé àbá jẹ́ Irish mother àbá má jẹ́ Irish mother wọ́n fún everybody tó wà nílùú at that point in time tó já dúró but tó ní ọmọ tó bí ọmọ sí ìlú Ireland nígbà yẹn. That was declared on the 31st of December 2004. So everybody tó bá ti bímọ nígbà yẹn sísàlẹ̀ sí 1990 something tó tí níwèé tó bá ti lẹ́yìn àwọn tó bímọ 1st of January 2004 ọmọ wọn ò ní pálí but gbogbo àwọn ò ní gba pálí mọ́ but àwọn tó bímọ ní 31st títí di 11:59 ìgbà yẹn náà bẹ̀rẹ̀ sí ní fi time téèyàn bímọ sí inú birth certificate ní Republic of Ireland. Gbogbo apáta wọ́n ṣá ní ká wá gbàwé lágbàwé àṣẹ gbogbo so wọ́n wá fi condition sí ìwé wa pé thank you Ṣódàmọ́lá Oyèwọlé Adéọlá wọ́n wá fi gestational diabetes thank you wọ́n wá fi so after tí mo bímọ tán diabetes clear anyway so ìgbà tí wọ́n wá fi condition sí ìwé wa wọ́n ní pé a gbọ́dọ̀ wà economically viable and it's of two things to be economically viable you have to maybe you train yourself and then or you start to work àwọn kan bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ èmi decide láti padà sí school ìyẹn ló bá ti nursing dé ká ṣe ṣe nursing owó tó ń fún wa child benefit owó oúnjẹ owó onírú owó aláṣọ aláta dákú tí mo fi ṣe nursing. Kí ni story tí mo wá ń bá lọ ní pé nígbà tó kù 1 week tí mo máa ṣe I started my nursing at the age of 41 and I finished it at 44 years and 3 months. So mo wá fẹ́ celebrate 45th birthday mi. Mo tún lọ gbàdúrà ṣe tí o bá fẹ́ ṣe that is the first thing tí mo máa ṣe tó máa big gan ní Ireland nígbà yẹn. Mo wá sọ pé gbogbo ẹni tí mo ṣẹ̀ tí mo rò pé mo ṣẹ̀ wọ́n tàbí mo fi pé wọ́n ní mo ṣe àwọn tí mo mọ̀ ń dáríjì everybody láti gbà yẹn pé forgiveness yẹn ní kí n máa gbé lọ tó bá ní o ṣẹ̀ mí a lè jà má bínú à ń lọ nìyẹn ó ti tán lọ́kàn tèmi a lè má kíra mọ́ a dẹ̀ lè kíra tí n bá rí nǹkan tó ṣe kí ni màá tún sọ eré àyàn fún un. So after yẹn mo bá rán yàn kan lọ sí àwọn family bàbá Dáre o àwọn gángan èmi ò mọ̀ aṣáṣẹra wa gbéra rán yàn kó bí àwọn èèyàn mẹ́ta àwọn ọ̀rẹ́ mi tó wà lẹ́kọ̀ọ́ wọ́n lọ síbẹ̀ the reception was
desperate. They were but the other one, I think I want to see you going. Can you come? So from the other one, island, Nikamaki. Shall I go? Can you come? And you can go. Shagun. That ain't call. You know what I'm be. That is you joined me in the island by crook, by force, by fire, one way or the other. Omonisha joined me in the island in February 2005. So at the work by Iwewa in July 2005. So over included in there. That is how God did it. So ṣé mo pé ọ̀rọ̀ 2000 and kíní ni mo ń sọ nsìn gbà tí mo pé 45 years. So bí area yẹn ṣe settle nìyẹn mo wá mú ìyá ọkọ mi gẹ́gẹ́ ìyẹn ìyá bàbá dáre mo wá mú gẹ́gẹ́ bí ìyá tèmi gan pàápàá mo wá gbé ìyá bàbá dáre sí orí ìyá mi mo wá send kíkọ tí n bá ní fún wọn àwọn náà máa ṣe wọn máa mọ̀ and the family tati ṣe became united and we are so close up till today. And that is what forgiveness can do. And after I did that, the first miracle tọ́lọ́run máa kọ́kọ́ ṣe fún mi ni pé mo ra ilẹ̀ kan ní 2008 ní Ọba Afunbiowo Estate. It's a government reservation area ní Àkúrẹ́. Àwọn tó bá mi ra ilẹ̀ yẹn àti ẹni tó tà ní ìṣàmọ̀ nǹkan tó ń lọ torí téèyàn kò bá mọ̀ nǹkan ẹjọ́ mú mi lọ sórí ilẹ̀ mi tẹ mú àwọn gidi ìyá ẹ̀dẹ́kọ̀ ọ̀hún ṣàjẹ́ rí ilẹ̀ gbogbo àwọn tí bá ní kán lọ síbẹ̀ ọ̀hún ṣàníjẹ́ kán rí. 5 months that I began nursing mo ra ilé ní Ekiti State mo ra a 3-bedroom bungalow. So I went láti lọ sílé yẹn èmi àti àbúrò mi dáadáa tó ń wò mí lọ tí mo mọ̀ tó ń wò mí tí ò bá dẹ̀ wò máa wo show mi dáadáa àjíjọ lọ sí Nàìjíríà láti lọ ṣe. So mo wá post àwọn photos yẹn sí orí Facebook. Ibẹ̀ ni àwọn tó ti bá mi ra ilẹ̀ Àkúrẹ́ yẹn wọ́n ti wá rí pé ṣé láàrò pé agbálẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀ bóyá àfẹ́ fún nílẹ̀ àbí nǹkan kan ó mà ti ra lé àwọn fúnra wọn ló pè wọ́n pe mọ́mì mi pé kí wá gbàgbé ilẹ̀ mi wọ́n ṣe gbé ilẹ̀ mi lé mi lọ́wọ́ nìyẹn ní Àkúrẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ yẹn náà nìyẹn ní 2013-14 mo dẹ̀ parí ẹ̀ ní 2017 torí mo ra nǹkan díẹ̀díẹ̀ ni. It's 1 bungalow 2 units of 3-bedroom bungalow and another 3-bedroom bungalow separate. Àwọn méjì kan papọ̀ ẹyọ kan dúró so mo ra nǹkan mo dẹ̀ parí ẹ̀ ní 2017. Mo ti sọ yín fún yín mo wá sí United Kingdom mo wá bẹ̀rẹ̀ sí ní tún ṣiṣẹ́. So all along tó bá mi jà tàbí tó bá mi jà tàbí tí bá pè mí náà mo bẹ́ẹ̀ jà a lè má sọ̀rọ̀ for long time but ó ti tán tí bá rí ẹ tó ń ṣe nǹkan tó dáa màá kí ẹ tọmọ ẹ graduate màá kí ẹ tọmọ ẹ ṣe tó bá wà nítòsí mi màá kí ẹ. tí Yínká tọmọ ẹ bá bímọ lọ́la bá a ṣe jọ ṣe yẹn tí n bá gbọ́ kí n má gbọ́ sétí mi màá gbé fóònù màá kí mi ò bá yàn jà ibi pé ọmọ bíbí tàbó sílé tàbó ralé ẹni táwọn míì ẹ̀yin tẹ́ ń bá yàn jà to that extent yẹn my own virtue tọ́lọ́run gbélé mi lọ́wọ́ sórí tí bá ti kí ẹ kú oríire máa sọ̀kalẹ̀ fún mi tí bá kí ẹ kú oríire máa sọ̀kalẹ̀ fún mi ó dá mi lóhùn o ò dá mi lóhùn o I don't care. Oògùn tí wọ́n ṣe fún mi ni pé kí n má báyàn dà dojú kú tí n bá rí ẹ tó fẹ́ ṣubú. I remember you watched the Ose Olori ó ti pẹ́ àwọn tó ti ń bọ̀ tó ti ń tẹ̀lé mi bọ̀ nìyẹn ó ti pẹ́ Olórí ọmọ Bọ́lá yìí
without knowing her. Àwọn nǹkan mi tó máa kọ sórí online gbà mí ní like àwà capas gbà mí mo lè bú síbẹ̀ gbà mí náà lè wà sọ́dọ̀ mi bí kó bú mi à lọ àbọ̀ tó bá tún yà àtúpadà àtúnṣe. I don't. So learn something. Harboring bitterness ó máa ń díyàn lọ́wọ́. Ó lè má di ẹ lọ́wọ́ physical, ó lè má rí owó, kó di ẹ lọ́wọ́ health. For me, the only thing tí mi ní òun ni marriage. Ṣùgbọ́n kó sọ pé cohabiting partner, I get am. Mi ò lákọkùnrin, mi ò lákòókò. Right? Mi ò lákè. So gbogbo nǹkan ni mo ní. Wàláì tàláì. Every goddamn thing nílé ayé yìí ni mo ní. Pound sterling ni I get am. Dollar ni I get am. Euro ni I get am. For me, I will continue to preach forgiveness and don't abhor bitterness. It opens doors for me. Ó lè jẹ́ imperceptible. Ó lè jẹ́ tí. And nobody is inevitable. Ọlọ́run nìkan ni kò ṣe má ní. Ṣé ti yé yín? Bí yín ká ṣe wà yín, a lè má cross path títà máa fi kú. But tí bá rí nǹkan online tó ṣe dáadáa, ọmọ ẹ graduate, ọmọ ẹ lọ sí university, máa kí kámbèlè té. Mo wá gbé fóònù, mo gbọ́ pé o bímọ, o di grandmother. Mo wá pè ẹ́. O sọ lọ́jọ́ tí mo pè ẹ́. O sọ lọ́jọ́ kejì. O wá rí pé mo ń bá yín kájà, o wá bọ́ta. Màá play t-shirt tó bá wá, màá play ẹ̀ fún yín nísìn. Because I don't know, maybe people don't think. People don't think. Àgbàlagbà mama jẹ́. I don't do things because of anybody. I do things for myself and the repercussion that is going to give to me. I don't need to tell anybody the story of the person tí mo máa play. Kìíní èyí. I don't need. But sórí tí o bá ní bitterness ní ọkàn ẹ, tó ń abọ́ bitterness, a long way. Things can be good for you, but it will be telling in your health. Health yẹn dẹ̀ ní òun gangan ní olórí owó tí a ní ní ilé ayé yìí. Ṣé ń gbọ́ mi? Ẹlòmíì wà bá a ṣe ń sọ̀rọ̀ yìí sìn tó ní trillions of dollars. Tó jẹ́ wípé a kàn sọ pé kí nǹkan lè gbé apá yìí, kí nǹkan lè gbé apá yìí bí gbogbo ẹgbẹ́ mi ṣe ń gbé, kí nǹkan lè sọ̀rọ̀ bí gbogbo ẹgbẹ́ mi ṣe ń gbé sọ̀rọ̀. Wàláì, health is the greatest wealth you can have in this world. And if you harbor bitterness, if you don't forgive, and tèmi Obama forgive me, tèmi bá ṣá ti forgive, I just dey go be that. Jókòó Tadé, ta ló bú Lizzy jù lórí ìkànnì yìí? Jókòó Tadé ni. Jókòó Tadé ni. Nígbà tí mo gbọ́ pé Jókòó Tadé bímọ, mo pè lórí aago. Jókòó Tadé, mama, ẹ pè mí, mo ní mo pè ẹ́.